ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Tó bá ti ń dọ́dọ̀ yín ẹ máa bá wa share rẹ̀, máa like ẹ̀ dẹ̀ máa follow wa. Ẹ bá wa share rẹ̀ sí èèyàn mẹ́wàá, tó bá ti share rẹ̀ yóò dáhùn fún yín o. Ẹ share rẹ̀ sí gúrùpù mẹ́wàá ẹ dẹ̀ follow wa lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ dákun. Ẹ dẹ̀ bá subscribe sórí YouTube wa. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní kòkòrò ní ọyàn. Àwọn wo ló máa ń ní kòkòrò ní ọyàn? Obìnrin ló máa ń sábà ní kòkòrò ní ọyàn. Obìnrin ló máa ń ní kòkòrò ní ọyàn. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí, ó lè ṣẹlẹ̀ sẹ́ni tó ti ń bímọ lọ́wọ́ àbẹ́ni tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bímọ. Àmọ́ sábà máa ń common jù fún àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bí ọmọ láti bá wọn fọ ọmú wọn àti láti lo àgbo kòkòrò láti lè fọ kòkòrò ọyàn wọn kúrò. Tóbìnrin bá ní kòkòrò ọyàn, ẹ rí ọmọ mọ́ gbẹnu sáǹbì ọyàn náà torí pé n tó yẹ kó jáde sí ọ̀tọ̀ ní tí ọmọ jáde sọ́mọ náà dẹnu. Ẹlẹ́ẹ̀kejì, ọyàn yóò máa dẹ́rù bà. Ọyàn yóò máa dẹ́rù bà ọmọ náà. Báwo la ti ṣe? Ẹ̀rù ló wà lọ́wọ́ mi yìí. Báwo la ti ń ṣe? Ẹ lọ bá mi wá ẹ̀rù báyìí. Ẹ̀rù àwọn ká wà, ẹ̀rù alamọ́ wà. Ẹ lọ bá mi wá ẹ̀rù. Anyone tọ́wọ́ yín bá ti tó ni ẹ lọ wá. Tẹ́ bá ti wá rí ẹ̀rù, ẹ lọ wá ewé ẹgẹ́lẹ́ funfun. Ẹ̀rù, ewé ẹgẹ́lẹ́ funfun ó di méjì. Ẹ̀rù, ewé ẹgẹ́lẹ́ funfun ó di méjì. Ẹ bá mi wá ìrèké tá a máa jẹ yẹn. Ìrèké tá a máa mú tá a máa jẹ yẹn. Ẹ wá bá mi wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì tí ò tí ì gbò. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì tí ò tí ì gbò. Ẹ̀rù, ewé ẹgẹ́lẹ́ funfun, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì, ìrèké, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì tí ò tí ì gbò. Wọ́n lè pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì, wọ́n sì lè pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì ní ọ̀dọ̀ tẹ̀yìn tí ò tí ì gbò. Pẹ̀lú epo pupa. Ẹyọ epo pupa. Ẹ wá epo pupa náà, ẹ fi epo pupa sí i. Ẹ wá lọ bá mi ra ọsàn wẹ́wẹ́ lime ní ọjà, òroǹbó wẹ́rẹ́ lime. Ẹ lọ rà ní ọjà fúnra yín. Ẹ fún dáadáa kó tó bí wá bí 50 cl. Kó tó bí 50 cl àbí kó tó bí wá bí 100 cl. Tó bá lè tó bẹ́ẹ̀, that is 1 litre. 100 cl is 1 litre. Ẹ wá bá mi ṣe gbogbo àwọn nǹkan tẹ́ kó yìí. Ẹ̀rù, ewé ẹgẹ́lẹ́ funfun, ìrèké, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì tí ò tí ì gbò dáadáa àti epo pupa. Ẹ ta epo pupa sí lórí pẹ̀lú ẹ̀rù yìí. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah bíkátà ta'ala. Ẹ wá fi omi òroǹbó sè é. Ẹ sè ní àgbo dáadáa, ẹ sè kó jiná. Kódà tẹ́ bá tún lè rí omi tí ó pọ̀ jù báyẹn lọ, tó bá tún lè ju 1 litre lọ. Ẹ bá mi sè dáadáa. 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 Ẹ jẹ́ kó jiná dáadáa kí àwọn kìnìún yóò jiná dáadáa. Kó lu bóyá bí at least kó lu bóyá bí 2 hours lórí iná. Ẹ jẹ́ kó mi ọsàn yẹn pọ̀ nù. Ẹ wá fún ẹni yẹn kọ́kàn ọ̀rá máa mu ìdajì kọ́ọ̀pù láàárọ̀ lálẹ́ tó bá ti fẹ́ sùn. Láàárọ̀ lálẹ́ tó bá ti fẹ́ sùn. Láàárọ̀ lálẹ́ gbogbo tó wà nínú kòkòrò tó wà nínú ọyàn rẹ̀, even kòkòrò tó wà nínú ara rẹ̀ yóò tún wọ́ jáde. Kòkòrò inú ọyàn ó burú ju kòkòrò inú ara lọ. Ẹ bá mi share, ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀. Thanks so much. Àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ bá mi subscribe sí YouTube wa. Ẹ ṣé tẹ́ ń follow wa. Ẹ ṣé gan.